gbogbo ẹ̀yẹ yẹn wá o bẹ́ẹ̀ tẹ́ máa gbọ́ tẹ́ máa wò lójoojúmọ́ rè bàbá Fúkàṣínú oníròyìn àgbáyé àwọn tó jáde nínú ìwé ìròyìn àwọn tó lọ káàkiri àgbáláyé lẹ́mọ̀ lẹ́fààní àti wọ́n gbọ́ tẹ́ máa wo àkọ́kọ́ tẹ́ gbọ́mọdún mẹ́tàdínlógún Benjamin ó so bọ́ǹbù mára ó wá lọ sínú báńkì ó wá kọ́ wípé ẹ fún mi ní mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún bí wípé 100 million naira nígbà kan òun ó tù bọ́ǹbù ọ̀rọ̀ ìdúbọ̀ ọ̀rọ̀ ìyàwó mi Badmus Àgúnbù Kíkọ́lá Pọ́tébù ọmọ lára mi fake life wọ́n lọ sọ ọ̀rọ̀ bẹ́ǹsì ọ̀sánwó bẹ́ǹsì sọ́rí o wọ́n ti gba bẹ́ǹsì lọ́wọ́ Pọ́tébù o wọ́n ti gbé Pọ́tébù lápá yàká o kókó kẹta Fùbárà símínà láyé ó lóun ó fi ayé hàn Wike ó ní Wike òbítíbitì gbèsè ní Wike jẹ sí Rivers kò tó kú gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Rivers asùnlẹ̀ sọ̀rọ̀ òṣèdèkè ní ẹ̀yọ́ ọmọdé ẹ̀kọ́ ẹ̀ máa múra lẹ̀ ṣáàkì bọ̀ ìyẹn tẹ́lódì ọlọ́mọdé káwọn ọmọ mọ́ kí wọ́n tún sọ ètò ẹ̀kọ́ ọlọ́dún mẹ́rin dọ̀dún méjìlá ni ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ o bàbá Fúkàṣínú oníròyìn àgbáyé ni ẹ kú kalẹ̀. Bàbá Fúkàṣínú bàbá Fúkàṣínú bàbá. ọ̀dọ̀ Pọ́tébù ní ti bẹ̀rẹ̀ ìròyìn àkọ́kọ́ nígbà tó ra bẹ́ǹsì Mercedes-Benz DL 350 èló ló lára rẹ̀ 60 million àṣírí tú tẹ́mi ọ̀tòṣì ní 27 million naira ìlọ́ra bẹ́ǹsì 12 million lọ́sàn nínú rẹ̀ ó kù 15 tí ọ̀rẹ́ ti pé pàtó kọ́kọ́ rà ọ̀sẹ̀ 12 million lò nínú oṣù kéré ọlọ́sàn yòókù ní 5 million ọ̀sán mọ́ wọ́n wá kọ lẹ́tà sí ọ wọ́n pè ọ́ ọ̀dáhùn ìwọ náà wo àdéhùn tẹ́jọ́ tọwọ́ bọ̀ agirimẹ́ǹtì tó tọwọ́ bọ̀ 27 million oníbọ̀ bá ti san owó yẹn tán bó ti tó àti bó ti yẹ kí wọ́n gbọ́kọ̀ lọ́wọ́ rẹ o sì ní rí owó kẹ̀kẹ́ tí wọ́n dà padà fún ọ kẹ́kọ̀ọ́ lára Pọ́tébù kọ́ kẹ́kọ̀ọ́ lára gbé ọ̀pọ̀tọ̀ ó gẹ̀ẹ́sì ẹ̀ kẹ́kọ̀ọ́ o fake life wọ́n lò fake life tó ìbà tó wọ́n lò tó bẹ́ẹ̀ o bóun ló ti wá ṣe báyìí sọ́dọ̀ kọ̀ padà ní àgbè bóun ló ti ṣe sọ́rí o kòtòkọ̀ òsì 12 million naira mọ́ ìròyìn àkọ́kọ́ nìyẹn ìrọ̀kẹ́yì ní wá láti jọ́ọ̀sì rí pé Plateau ọmọ ọdún mẹ́tàdínlógún Benjamin ó wà ní ilé ẹ̀kọ́ poli gbogbo ṣe eléyìí tó wà ní Plateau ọba so bọ́ǹbù mára ó lọ ilé ìfowópamọ́ gbogbo òdéwájú ìkan lára àwọn òṣìṣẹ́ ibẹ̀ eléyìí tí máa fún yẹn lówó ọkọ̀ lẹ́tọ̀ òfin ẹ̀ wípé bó ti wà bọ́ọ̀bù ń bẹ lára àwọn ẹ̀fọ́ 100 million bí bẹ́ẹ̀ kọ́ òun ò yìn gbogbo yóò kú o àti mọ́nẹ́jà àti gbogbo àwọn òṣìṣẹ́ ni wọ́n fẹ́ mọ́ tó a pé àwọn dáhùn o lọ́pọ̀lọpọ̀ mọ́nẹ́jà tó lọ́gbọ́n lówó pé ẹ sílẹ̀kùn ẹ̀yìn fún ẹjẹ́ wọn kọjá nígbẹ̀yìn àwọn ọlọ́pàá dé gbòlùgà nígbà wọn dé àtìbọ́mù tálayé ló ń tó mọ́ra àtìfẹ́ kìíní kì í sojú lówó ọba fẹ́ máa lọ ó ṣubú pẹ̀lú bọ́ọ̀mù fẹ́ẹ̀kì rẹ̀ ni wọ́n bá mú ó wà níbi tó ti ń ó ti wọ mọ́tò ọ̀fẹ́ ó ti wọ lọ́dọ̀ àwọn CID ọmọ ọdún mẹ́tàdínlógún Benjamin 100 million tó bàbá rẹ̀ ti sọ́kàn 100 million rírí ọ̀fẹ́ fowó bayé jẹ́ kò sí wàhálà ẹ̀mí tó bá yẹ kọ́rọ̀ rẹ̀ já sí wọ́n gbé ọlọ́bẹ̀ ó ní méjì ẹ̀já lọ rí báṣe o lọ́dọ̀ Fùbárà símínà láyé Fùbárà
gómìnà ìpínlẹ̀ Rivers ló ti sọ̀rọ̀ nípa òbítíbitì gbèsè eléyìí tó jẹ́ wípé gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Rivers Nyesom Wike tí ń ṣe mínísítà fọ́ọ̀rọ̀ olúùlú lẹwa Nàìjíríà tó jẹ́ ẹlẹ̀ ó ní Wike onígbèsè rà ọjà gbèsè lẹ̀ kó tó láti kò yí ni Wike ní à gbogbo àkànṣe sátọ̀ ń ṣe gbogbo rẹ̀ lọ́ parí ó ní bẹ́ẹ̀ ni ọ parí rẹ̀ àmọ́ ọ̀sánwó fáwọn kọngilá bìtìbìtì gbèsè gbégbèsè pọ̀ bílíọ̀nù gbé bílíọ̀nù pọ̀ ẹni gbèsè tí ń bẹ́ẹ̀ lẹ̀ o Fubara ẹni sọ̀rọ̀ yìí níbi tí wọ́n ti ń ṣe ìfilọ́lẹ̀ ọ̀nà kan eléyìí tí wọ́n fẹ́ ṣe ní Rivers àwọn àmọ́ gbọ́ tí Wike sọ Fubara tó sọ̀rọ̀ ó ní ẹ máa wò bó ń ṣe wà ọ̀rọ̀ òun dàbí ọ̀rọ̀ aláǹgbà tó bọ́ látòrí igi ìrókò àbòrí ẹ̀fṣà ọwọ́ abọ́ọ̀lẹ̀ owó kè ó ní yáyà ẹ̀yà you I go praise myself ẹnìkan kọ́ ọba tí ọba yé mi olódìdí ọdún kan ló ti lò ó ti ṣe ọ̀nà eléyìí tó kọjá bẹ́ẹ̀ ó fẹ́ tó kìlómítà 10 CCECC àwọn lòǹgbọ́n náà fún òun ti sanwó tán kí ni Wike òwe wọ́n bá ti ń lọ àrègétí yóò di sí ẹ mọ̀ gbọ́. ìròyìn eléyìí táfi káàdì rẹ̀ lẹ́tọ̀ọ́ jáde lónìí ìròyìn tí jáde lọ́dọ̀ ààrẹ àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ gíga fásitì Emmanuel Osodeke sọ̀rọ̀ nífẹ̀ẹ́ ní fásitì Ifẹ̀ níbi tó ti ń sọ wípé ẹ̀dá ìjọba àpapọ̀ ẹ máa gbà sí i àwọn tó jọ mú nǹkan lẹ̀ láìpẹ́ wọ́n ní kí ló dé Osodeke ó ní gbogbo àdé táwọn jọ sọ ẹ̀ tí ì ṣe o òwò àbáyé mú nǹkan lẹ̀ o ọwọ́ sọ̀rọ̀ oní ìgbìmọ̀ aláṣẹ táwọn fásitì eléyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ governing council wọ́n láwọn fún yín láàrin ọ̀sẹ̀ méjì kẹwàá nǹkan ṣe ti kẹ́sì gbogbo rẹ̀ táàtò yẹn dúró Osodeke fọwọ́ gáàsì ìlú báyìí ó ní kí ló dé tó jẹ́ pé ní gbogbo ilẹ̀ adúláwọ̀ tó jápa ìwọ̀ oòrùn West Africa orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni wọ́n ti ya owó tó kéré jù fún ètò ẹ̀kọ́ ó kéré ẹ̀mẹ́jẹ̀ kẹ́tọ̀ ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà kọ́ wá dakú rẹ̀ tẹ̀kọ́ wá máa rìn bí tàgbìtàgbì gẹ́ẹ̀tì rẹ̀ ẹ ṣe máa gbọ́ lójoojúmọ́ lélẹ́yìí o ṣé àgbàgbé tá a sọ ọ ti gba mọ́tò lọ́wọ́ Pọ́tébù ṣé àgbàgbé tá a sọ Pọ́tébù ẹ ti gbé lápá ìyàká o lórí owó ọkọ̀ eléyìí tó yẹ kó san tí ọ̀sán 27 million lọkọ̀ Mercedes Benz GLE 350 12 lọ́sàn-án mi ó kù 15 million kristi ló ti pè níje ló ń gbò ló ń ra ọkọ̀ náà o ṣé gbàgbé àtúntò fún yín wípé Fubara ní gbèsè tí Wike filẹ̀ kì í ṣe gbèsè kékeré o ọmọdún 17 náà tó àdó olóró ayédèrú mẹ́rin lọ báńkì ẹ̀fọ́ 100 million bẹ́ẹ̀ bá filẹ̀ òwò yìnbọn tí yóò búrò gbogbo bàbá ayé àtìyá yé o wọ́n mú dànù ẹ̀yà fílẹ̀ bá ń pọ̀ bá dọ̀ látòpàdé ẹ̀pẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹ kú kalẹ̀ o bàbá fúkàtì lórí oníròyìn àgbáyé